nǹkan tó fa connection òun àti Suleiman Malaika nìyẹn. ẹ wá wo ẹ wọ ọjọ́ birthday ẹ yẹn, ẹ wá dúró bọ̀bọ̀ yẹn ná fún at a time to 200,000. kíní kan ṣẹlẹ̀ gbogbo time tó lò ní London yẹn, ọjọ́ wọ London àtọkọ ẹ̀, èmi ò rí wọn papọ̀, òun nìkan lè máa tó máa lọ kí àwọn èèyàn ẹ̀. Qatar, God bless you. Gbogbo kan ni wá níbí. Oya Dog Space TV, always bring you gist and fun. Come join the family. Birthday Desola Ford. So nínú èèyàn wa àtúnkìyín kábọ̀ sí orí channel Ìbílọ̀ Space TV ibi tí a ti mú gist àti entertainment wá fún yín ní ọlọ́kan òjọ̀kan. Àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin subscribers wa, àdúpẹ́ àkíyín fún ẹ̀yin tí ò tí subscribe. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa like, kẹ́ bá wa comment, kẹ́ bá wa share. Ètò àtúnwò àtọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ká jọ lọ jẹ gbádùn ẹ o. Ẹ bá dẹ̀ ti ń jẹ gbádùn ẹ má gbàgbé kẹ́ bá wa comment, kẹ́ bá wa share. Ẹ ṣeun. táwọn èèyàn lè sọ nípa ẹ̀mí níjẹ́ kó jẹ́ pé mi ni màá sọ bọ̀ nígbà tá a bá gbé àwọn ẹni tó bá fẹ́ gòkè ní ẹ send request ẹ jẹ́ kí n gbé wa gòkè. àwọn tá a bá fẹ́ gòkè ẹ jọ̀ọ́ tẹ́ ẹ wo fídíò yẹn, tẹ́ ẹ wo fídíò Desola, tẹ́ ẹ wo show, ẹ wo birthday ẹ, tẹ́ ẹ wo bí tọkọ ẹ wà ń bẹ, tẹ́ ẹ wo ti Màlá, tẹ́ ẹ wo bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi send request, ẹ jọ̀ọ́ ẹ send request ká gbéra. Ẹ jẹ́ ká sáré sọ 1 or 2 things lórí ẹ̀ ká tó bọ́ sórí show wa gangan. Ṣé rí ilé ayé yìí, èmi rí many things ń bẹ tí mo dẹ̀ wò pé well n tó bá ṣẹlẹ̀ náà à ń kọ́gbọ́n sí lójoojúmọ́ ni, kò sẹ́ni tó gbọ́n tán o. Yes Alájà, gbogbo wa là ń kọ́gbọ́n, gbogbo wa la wo kinní yẹn tàdé yẹ ká power tap kó lọ 10,000 là ń lọ ẹjọ́. Gbogbo wa la rí bó ṣe ń lọ, a dẹ̀ rí pé oríṣiríṣi là gbọ́ lórí ẹ̀. Gbogbo wa náà ni ìyàwó ilé, gbogbo wa ni ọkọ ilé ẹjọ́. Tá a dẹ̀ mọ̀ pé wọ́n ní báyìí là ṣe níbì kan èèwọ̀ bòmí. Èmi ò ní mọ̀ọ̀chì sórí ẹ̀ o, ṣe pé bóyá mo ní nǹkan kan against that lady, mi ò ní nǹkan against that lady, but èmi rí message, mo rí body language ọkọ. Kí ni ìmọ̀ máa ṣó ikùn mi, ẹ̀yin kó dẹ̀ mọ́ fi kùn bú mi ni pé ẹ̀rí kó ikùn Àjíkẹ́ bó ṣe tóbi tó, ó jẹ́ ń gbé báyìí. Ìyẹn dà bẹ́ẹ̀, ìyẹn ò ṣó ikùn mi púpọ̀. Ẹ̀rí Alájà báwo ni dé yín? Ṣe rí àwa tá a jẹ́ ọkùnrin, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ torí pé mo ti ń bá story gẹ̀ yẹn bọ̀, ọkùnrin bèbí yẹn bọ̀ díẹ̀ àtọkọ ẹ̀, mo dẹ̀ ń gbọ́ nípa story wọn. Mo kàn fẹ́ ká kẹ́kọ̀ọ́ ni o lára story wọn yẹn, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Alájà mo kúta láti gbé yín wọlé, mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Okay. Ilé ẹ pé sáfíìsì yẹn. Sáfíìsì ẹ káàbọ̀, ẹ káàsán. Ṣé ẹ wà báwo lẹ́bìrìtì? Ó jàre, ẹ káàbọ̀. Yes ma. So àwa tá bá mọ story àwọn méjèèjì, a rí pé nígbà kan ọmọbìnrin yẹn náà ti ní sága lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ yẹn gan. Ṣé ìpọ́kọ yẹn dà pé nìkan bímọ fún labroad. Ó dà pé tán ti wọ́ọ̀dì ọmọbìnrin yẹn, ó dà pé ọmọbìnrin yẹn náà ojú ẹ̀ ti rí lọ́dọ̀ ọ̀bọ yẹn náà díẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run gbàgbé ẹnìkankan o. Bẹ́ẹ̀ ni tí mo bá ti ọmọbìnrin báyìí ẹnì kan ṣáà máa ń pa mí ni pé Ọlọ́run yìí ṣàlágbára ṣá. Ẹ rí i pé nísìnyí ṣé ẹ mọ̀ pé ọmọbìnrin ti ní followers ìjọkọ ẹ lọ. N tẹ́ dá òfin lárò pin nìyẹn. And tí ò bá fẹ́ bọ̀bọ̀ yẹn ó lè má di star. And Ọlọ́run bá wọn ṣe ìrìn àjò yẹn, ẹ ògbà tó ti ń fẹ́ bọ̀bọ̀ yìí bọ̀ kó ti bímọ ọmọ ẹ̀ má ti dàgbà gan, ọmọ 4 àbí kan ló má bí fún bọ̀bọ̀ yìí. Ẹ wá wo time, ẹ wo gbógun yẹn ṣe le tó, gbogbo bọ́kọ ṣe ń fẹ́ tán, wọ́n máa ń fẹ́ra wọn ní kí wọ́n ti ń pè yẹn ní industry ni, oríṣiríṣi lójú ọmọ yẹn ti rí gbà yẹn ní nǹkan bíi 3-4 years ago. It's like bíi how gbà yẹn fọmọ yẹn, oríṣiríṣi wọ́n ń jà sọ́kọ, wọ́n ń jà sí gbá nígbà yẹn. Suddenly ni nǹkan change. Gbogbo ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀wọ̀n tó kọ́kọ́ ra mọ́tò kan báyìí fún un. Mo ṣàwọn arántí mo kàn ṣe mo kàn flashback ìró gbogbo story yẹn ni pé ṣé bèbí náà kọ́ ní tọkọ ẹ̀ fún ní mọ́tò gbà yẹn. After mọ́tò yẹn tó ń ṣe ó ṣàmì mọ́ tó ṣe ó máa bá wọn èèyàn ra oúnjẹ
ẹ ti mọ̀rú ẹ̀ wọ́n bá wọn páàkì oúnjẹ ó yẹ fẹ́ rẹ̀ já wọn rẹ̀ já bá wọn páàkì oúnjẹ accent lọ sí abroad accent tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó yá lójú pé kó lọ máa gbé àwọn tó bá ti abroad yẹn dé a lọ máa gbé wọn bó ṣe dé rẹ̀ ló ṣe di pé bẹ̀rẹ̀ sí ní connection nìyẹn ṣe ìpinnu mọ́tò ẹ̀ náà ló máa jókòó sí láti máa pẹ́rẹ́ kíní kan súlẹ̀ màlá o kíní kan I'm telling you ṣé rí nǹkan tó ní kálukú bá ń ṣe iṣẹ́ ìjẹ́ kó ní kálukú máa ṣe lọ nígbà táwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn kan mo bà bọ́ wọn lọ́mọ ṣe yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kan pé kí ló ń sọ ọ̀rẹ́ yín náà máa ń sọ̀rọ̀ lórí social media ọ̀rẹ́ yín náà máa ń sọ̀rọ̀ lórí social media wọ́n ṣe bàbá náà ṣe yẹ̀yẹ́ ńgbà yẹn nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀rọ tó bá láforítì láyé yìí ó níbi tó ń lọ ẹ̀kọ́ kan tí mo kàn fẹ́ ká kọ́ ń bẹ́ẹ̀ nìyẹn ọmọbìnrin yìí wọ́n drag ẹ̀ ṣe mọ̀ ó ti oríṣiríṣi ìdọ̀tí pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n fẹ́ra wọn wọ́n dóra wọn ní dọ́sì wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá kan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbogbo ohun láìpẹ́ pé inú ẹ̀ máa ń dùn always happy ó dẹ̀ ní respect bó ṣe máa ṣe sí gbogbo àwọn customers ẹ̀ yẹn akọ̀jọ̀ délé tọ́lá afford celebrity kinní kan celebrity wife celeb wife yẹn bó dẹ̀ ṣe máa sọ language yẹn nìyẹn bí eré tó bá mi tẹ̀lé yà rẹ́rìn sí wọn á ṣe gbogbo ẹ̀ kíní kan celeb wife language rẹ̀ nìyẹn celeb wife ṣe nǹkan ọmọbìnrin yìí dẹ̀ fara ó ṣe forí títí bó lẹ́nìtì tó bá ń ṣe ó ń derive joy nínú ẹ̀ nígbà tó ń bá wọn ṣe oúnjẹ bá wọn tá oúnjẹ bá wọn páàkì oúnjẹ ó ń ṣe náà ni ó tún yá ó tún bọ́ síbi driving àwọn máa lọ gbé wọn ní airport ó lọ gbé wọn ní kíní kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó dé lẹ́nìí ó ti di ambassador lẹ́nìí ẹ wo iye company tí ọmọ yẹn ń ṣe ambassador fún tọkọ òdẹ̀ṣẹ̀ ambassador ọlọ́run dẹ̀ gbé ọlọ́run ló máa ń gbé ẹ̀dá ga o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọlọ́run ló máa ń gbé ẹ̀dá ga ṣe rí nǹkan kò dẹ̀ lè límìtì ẹnì kan pé ibi tí ògo lágbájá máa dé ní ìgbàgbé tó bá ti kí n ṣe ọlọ́run jẹ́ ká power tap ẹ̀jọ̀ o ò lè sọ pé ibi tó ògo ẹnìkan máa dé lélẹ̀ mo kàn máa wò ní pé bí eré ọmọ yẹn dẹ̀ orin kan tọmọ yẹn kọ dá ẹtàn sílẹ̀ mọ́nà màláò tó kọ yẹn orin yẹn dẹ̀ lọ màláìkà gangan tó kọrin orin yẹn ò popular ìgbà tọmọbìnrin yìí gbé orin tó bẹ̀rẹ̀ sí ní tó kọ vibes yẹn orin yẹn lọ níbí nǹkan tó fa connection òun àti Suleiman màláìkà nìyẹn ẹ wá wo ẹ wọ ọjọ́ birthday ẹ yẹn ẹ wá dúró bọ̀bọ̀ yẹn ná fún ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé kẹ́ bá wa turn on notification button yín so that tẹ́ bá tábà tí ń upload tábà tí ń update ẹ lè máa tètè máa rí wa wò ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun gan. ẹ wo iye owó tí kinní náà òṣìṣẹ́ kú dànù kí lè má gborúkọ yẹn náà ìyẹn náà lówó ẹ wo iye àwọn tó wọ ọbẹ̀ yẹn wá pàtí yẹn ò pọ̀ wọn ju bíi 50 lọ o ṣùgbọ́n àwọn tó wà important ni wọ́n wà ń bẹ̀. wọ́n yẹ ọmọbìnrin yẹn sí wọ́n yẹ sí wọ́n náwó fún un ṣe gbogbo ẹ̀ but kọ́tẹ́nàǹtì ọkọ bọ́kọ ṣe lọ́jọ́ yẹn àwọn kan ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ọkọ ẹ̀ ṣe gbá bọ́kọ ẹ̀ ṣe yẹn pé nǹkan kan wà ń bẹ̀ àbílẹ̀ òdùn ní oríṣiríṣi náà ṣàṣọ ní social media but àdílé wọn àmọ́ what is going on àwọn ọmọ kankan ṣùgbọ́n nǹkan tá a rí social media òun náà là ń sọ bọ́yọ̀ kan tí mo kàn mú nínú ìgbésí ayé ọmọbìnrin yẹn ni pé ẹ̀dá ò láròpin bẹ́ẹ̀ ni tọkọ bá fẹ́ yàwó tó bá fẹ́ yàwó ẹ lẹ́ni tí ò ní nǹkan kan má rò ó pin pé kò lè ṣoríire mọ́ tó bá fẹ́ ọkọ ẹ nígbà tí ò ní nǹkan kan má rò ó pin pé ọkọ mi ò pè níbo mo ti lówó jùlọ ni anything ló lè ṣẹlẹ̀ kò sí ọlọ́run lè change the story anybody at any fucking time ó lọ́rọ̀ ọmọbìnrin yẹn nítorí pé ọkọ ẹ̀gbọ́n ò lè expect pé ó máa dá fọmọ yẹn débi tó dáa fún yín kò tán bá jí lójú oorun kò lè expect ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín Emox Lavunki God bless you ẹ̀dá kan kò láròpin o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọbìnrin yẹn gan kò òun gan máa ń sọ ìkúta ní òun kò mọ̀ pé òun lè débi tí òun délé nìyẹn only that girl is a hard worker and I respect God bless you ṣe rí ọmọbìnrin tẹ̀ ń wò yẹn wàláì ó máa ń ṣiṣẹ́ bíi tèmi náà ni yémi kò sẹ́ tí mi lè ṣe ẹ gbàgbé. The heart of man is wicked. You won't believe what this man did to his
kò síṣẹ́ tí mi ò lè ṣe ẹ gbàgbé Ọlọ́run tọ́mọdé gbogbo lówó lémi iṣẹ́ kinní kan wá máa ṣe gbogbo ẹ̀dá tí ò bá ti yọlẹ̀ God bless you ọmọ tí for that comment. Yes o she's going places ó yẹ ṣe bẹ̀rẹ̀ ní o ẹ lọ kọ́ déètì ẹ̀ ní ilẹ̀ ṣe rí tàbá sọ̀rọ̀ tàbá dojú gbaga ọ̀rọ̀ mo sì mọ̀ wá sọ̀rọ̀ ọkọ yẹn nídìí kan lọ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bọ̀bọ́ yẹn ó nídìí kan lọ bá ọkọ ẹ̀ yẹn sọ̀rọ̀ ṣe rí múdù tó ń gbé kiri yẹn múdù burúkú yẹn tí ò bá lọ change ẹ̀ ó máa lose girl yẹn ọlọ́ because èmi rí ìdí mo ṣe mọ̀ body language ọkọ yẹn mo wò lọ́jọ́ yẹn kò ní ìdí ẹ̀ ìgbà yẹn gan ló yẹ kó wá mú ìyàwó yẹn mọ́lẹ̀ kó wá máa show ẹ̀ ní lọ́ọ̀fù kó wá máa show ẹ̀ torí pé bèbí yẹn ó ti lọ already bèbí yẹn Ọlọ́run ti gbé bèbí yẹn sókè already time tó yẹ kó máa show love bèbí yẹn nìyẹn kó máa wà pẹ̀lú ìyàwó ẹ̀ kẹ́ máa create content kẹ́ kó jẹ́ kí star méjì kó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ papọ̀ I don't understand Ọlọ́run ti gbé bèbí ìgà jọ tí wọ́n bá yàwó ẹ̀ ṣe content ṣé máa sọ pé kì í ṣe mi ò I don't know torí mi ò báwọn ẹlòmíì ṣe máa ń ronú mi ò mọ̀ ọmọ yẹn ti lọ fà ó ti lọ fà kọjá àbí tá a expect ẹ gbàgbé Ọlọ́run that girl ó ti lọ fàfà ẹ rí ni lẹ́nu bí 6 months báyìí wọ́n gbé wọ kí náà ti ń pè ó wọ UK ó wọ kí ló tún wọ kí lórúkọ louis ó ṣàtò bí ìlú mẹ́ta tọmọ yẹn ti wọ̀ lẹ́nu bí 2 or 3 months ago yìí kẹtì yẹn lọ́wọ́ máa yánsẹ̀ máa rí lamẹ́ríkà ẹ̀ máa rí ní Canada ló bá tán bẹ́ẹ̀ ni mo sọ fún ló bá tán. kíní kan ṣẹlẹ̀ gbogbo time tó lò ní London yẹn ọjọ́ wọ London àtọ́pọ̀ ẹ̀ èmi ò rí wọn papọ̀ òun nìkan lè máa rí tó máa lọ kí àwọn èèyàn ẹ̀ Qatar God bless you Qatar ẹ ṣe àwọn èèyàn ẹ wo àwọn èèyàn gbá ẹgbà orí yín wà ń bẹ́ bàjẹ́ gbogbo ilé akíyín o alibi ìṣẹ́ wà gbogbo time tó mo yẹn wà ní Qatar yẹn mi ò rọ́kọ ẹ̀ ń bẹ́ẹ̀ time tó wà ní ọjọ́ wọ London ni o mi ò róhùn àtọkọ papọ̀ nínú gbogbo ṣòtọ́ ọmọ ìbìnrin yẹn ń ṣe ibẹ̀ lára ti ń fò mí pé is there not anything tó fẹ́ máa ṣẹlẹ̀ láàrin ẹ̀ ní ìmọ̀ bí èèyàn náà bóyá God bless you bóyá ẹ notice ṣé wà my sister báwo ni dé yín èmi rí i pé èmi fi bẹ́ẹ̀ rọ́kọ nínú gbogbo bó ṣe hàn ní London tó hàn ní kinní yẹn mi fi bẹ́ẹ̀ rọ́kọ ẹ̀ ń bẹ̀ ọkọ ò bá hàn nínú àwọn films nínú àwọn nǹkan tó ń ṣe gbogbo àwọn skit tó ń ṣe àdéyẹ kó dé yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ lọ London nínú ẹjọ́ wà ń bẹ̀ ni ẹjọ́ gbọ́dọ̀ máa fúnra yín ní close mark Ọlọ́run ti gbé ìyàwó ẹ̀ náà ti gbé ẹ̀ga nìyẹn náà bẹ́ẹ̀ ni ẹ lè jọ ṣe skit tàbí torí mi ò mọ báwọn èèyàn ṣe máa ń ronú àìjọ́ tuntun mi ò mọ̀ I don't know what is happening but pẹ̀lú nǹkan tí àwa ń rí lèmi kàn fi ń sọ̀rọ̀ gbogbo fẹ́ káwa tá a bá jọkọ̀ tìyàwó ká lẹ́ẹ̀nì nínú ẹni ẹ̀dá kan kò láròpin ẹ má ro anybody pin àwa eré wọ́n ṣe rò àwa pin náà ń jó ọmọ káwa náà lè jẹ́ nǹkan kan a sì ti jẹ́ nǹkan kan lónìí Ọlọ́run gbogbo àtọ́lá kó jẹ́ tọ́lọ́run ẹ má jẹ́ ká ro anybody pin Ọlọ́run ò dẹ̀ gbàgbé ẹnì kankan mi sọ pọ́kọ ẹ bá ṣì mí gbé mi sọ pọ́kọ ẹ rò pin o mi ò sọ pọ́kọ ẹ rò pin o ṣùgbọ́n tó bá ń sọ fún wa níbi 10 years ago pé Desola Ford ó máa jẹ́ nǹkan kan ó máa ṣe gbẹ́gbẹ́ la máa jiyàn ọkọ ẹ̀gán máa jiyàn ọkọ ẹ̀ á jiyàn pé níbo kí ló fẹ́ fi kún bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkọ ẹ̀gán máa jiyàn pé Desola Ford wò bó jẹ́ kí n clear àti bí olóhùn àti Sulemana gbogbo alamọ̀ pé ẹwà àwọn tó máa ẹwà àwọn olórin kí lẹ máa ń pè yìí àwọn olórin kí lẹ máa ń pè olórin àwọn ti olóyìnbó yìí àwọn ní kí lẹ máa ń pè náà ẹran mi létí hip hop God bless àwọn ní hip hop yẹn ẹwà àwọn yẹn ṣe máa ń fọ́ fáwọn ní hip hop yẹn olórí Adébáyọ̀ ṣẹwà thank you Flaky Flaky mi ṣẹwà pa ṣe mọ àwọn hip hop yẹn ẹ rí pé àwọn yẹn ṣe máa ń kọrin wọn ẹwọ́rú bọ̀bọ̀ tó kù yìí Mohbad àwọn yẹn ṣe ń fall in love fún Mohbad àwọn yẹn orí náà ẹwọ́ gbà tí bàbá ìtìkíní bá lọ kọrin tí ọkọ ṣé wọn bá lọ kọrin Davido tó bá wọ stage báyìí ẹlòmíà máa já lọ ẹlòmíà ṣàfẹ́ kóhun ṣàfarakọ kóhun ṣàṣẹmọ táwọn àwọn tí wọ́n fẹ́ ẹlòmíà máa ya wèrè nítorí pé celebrity rẹ kíní kan ní bí life ṣe rí nìyẹn bèbí yẹn kàn like Sulemana ó kàn like Mana ni ó like orúkọ yẹn ó kàn like orin yẹn gangan ló kọ orin yẹn gangan ló gbóǹgan jáde ó tún jáde dédé díẹ̀ ṣùgbọ́n orin yẹn gangan ló tún wá padà gbé jáde pé TikTok kò sẹ́ni tí ò lórin yẹn ní TikTok èmi gan lò kò sẹ́ni tí ò lò
ibẹ̀ ṣé ni lè kọ́ mi. ilé ẹ̀kọ́ mi ká máa sọ lọ́wọ́ náà ara wọn. ṣé nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé Kúnlé ọkọ ẹ̀ kì í ṣe pé bóyá kò sọ̀pọ̀tẹ̀ ó sọ̀pọ̀tẹ̀ because òun náà ló ra tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ wípà kíní tó ń ṣe ìdílé wípà tó ń ṣe ọkọ ẹ̀ ló ra mọ́tò fún kò dẹ̀ sí nǹkan tó ń lọ tí ó fi sọ fọ́kọ ẹ̀ bó ṣe wà yẹn ó mọ̀ sí ṣe Kúnlé complain maturity and understanding person pé kó fún láyè láti ṣiṣẹ́ kó náà ṣe iṣẹ́ pọ̀ báyìí bí ó ń bu àbò ń ṣọ́ kò fẹ́ ṣèṣe pé bóyá ó ń ṣọ́ ṣe lọ́dọ̀ tó lọ ó ní nǹkan tí Kúnlé tó bá wọn lè jọ lọ bọ̀ Kúnlé ní nǹkan tiẹ̀ tó ń ṣe láyè ti tiẹ̀ kí ni wọn ò papọ̀ mọ́ra wọn ṣó ti yẹ yín sìn láì tí ìyàwó ń tọ̀ ó yàtọ̀ sí ìṣe kìíní tí Kúnlé ń tọ̀ ẹ máa rí pé Kúnlé nígbà tó ń dé London ó lọ síbò ó lọ sí ìlú mi ìyàwó lọ sọ́dọ̀ àwọn èèyàn ti tiẹ̀ because ìyàwó gan ní àwọn èèyàn tiẹ̀ ní London tí ò dẹ̀ ráyè wọ London láti ìgbà yẹn ẹgbẹ́ ẹ̀ kan wà tó jọjọ́ ọmọ ìyàwó bàbá obìnrin tó ń jà sí pẹ́ pọ̀ wọ́n ti parí ìjà wọn gbà tó máa dé gbàdọ́ gbogbo náà jọ so mọ́ra wọn òun náà lọ mú àwọn ti ti àtàwọn ọ̀rẹ́ Kúnlé free ẹ̀ ni lọ́dà pé bóyá wọn ò nífẹ̀ẹ́ àbí bóyá ń jẹ́ lọ àbí nǹkan kan it's a own play maturity ni pé jẹ́ kó ń free ọ̀hún play with trust tó ní pẹ̀lú ìyàwó ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kò ṣe pé bóyá ó yẹ kó máa ṣe nǹkan papọ̀ òun kálukú ṣẹ́rí gbéyàwó òun kálukú bá ṣe jọ plan kan yìí ni dandan kọ́ ni pé bóyá àwọn kan wọ́n jọ ń ṣe nǹkan pọ̀ ìyẹn ló yẹ káàrin wọn gun náà wọn lè máa wò pé let me free you so ìwọ náà lè be a somebody nǹkan tó ń try láti ṣe nìyẹn gbogbo nǹkan tó ń wù tó ń ṣe yẹn kò ṣe pé bóyá ó fi bínú àbò ń ṣe lára àbò ń ṣe kínní òun náà try láti build rẹ̀ yẹn Kúnlé ó dẹ̀ pé kíyàwó ẹ̀ náà kó build rẹ̀ kó náà wà ó free ṣó ti yẹn pé kó wọ́n máa ṣọ́ tòkọ́ táyé kó fẹ́ máa ṣọ́ kiri ni ìyàwó gan ò lè free kò ní free o kò lè free o but ó ṣọ́ ó fún ní free kínní lẹ́yìn ẹ̀ náà dẹ̀ ní ó try láti play kínní faithful fọ́pọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ọmọ gidi tẹ̀ lọ́mọ yẹn. mo àwọn jọ jókòó wọ́n jọ jókòó àtọkọ bọ̀ṣẹ́ rí níbi ibẹ̀ yẹn bọ̀kúnlé ti gentle jù ṣe bọ̀ oyè ló yẹ kó máa lọ káàkiri ọlọ́kọ ìyàwó. Kúnlé náà most of nǹkan tí ìyàwó ẹ̀ bá ṣe kò kì í fi bẹ́ẹ̀ ṣe mọ̀ nígbà tàjẹ́ pé Kúnlé àti Màláíkà kì í ṣe bóyá wọ́n fi bẹ́ẹ̀ close bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé fans ìyàwó ni Màláíkà ó dẹ̀ rí àti Màláíkà náà bọ́ Màláíkà náà dẹ̀ appreciate ẹ̀ ẹ wo Màláíkà ń sìn ìgbà tí lady yìí ń gbé orin gbogbo àwọn tí ò fọ́lọ̀ Màláíkà tẹ́lẹ̀ tí òun wọ́n fọ́lọ̀ ẹ o bẹ́ẹ̀ ni o èmi gan orin yẹn lẹ́yìn kẹ́mi gan fọ́lọ̀ Màláíkà rẹ́ mi o bẹ́ẹ̀ ni àwọn ti láìkẹ̀ àwọn ti ṣe ṣé wọ́n dá star wọ́n ti ń fọ́lẹ̀ Màláíkà náà mọ nǹkan tó ń ti dé lẹ́yìn ìgbà tó ọmọ yẹn gbé àwọn tó gbòǹgbè ó dẹ̀ tó appreciation pẹ̀lú ẹ̀ tó Kúnlé understand kò tí kò tó wà síyàwó ẹ̀ máa sọ nínú ilé náà kò sí ni wọ́n máa sọ náà tó mọ̀ ó kàn jẹ́ pé múdù yẹn ṣe wọn pé àwọ̀ ẹ̀yìn àkọ́kí pẹ́ kì í tábà ti kọ̀ọ̀kan ayé mi kọ̀ọ̀kan yẹ pé múdù tó wà múmẹ́ǹtì yẹn kò ṣe pé ó ní anything ẹnẹ́lẹ́ni lè má lè anything kó kàn wá bẹ́ẹ̀. bọ̀ ẹ̀yin náà tẹ bá ọmọ bọ̀dà Kúnlé ẹ bá sọ fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa bá Bádésọ́lá náà ìwé ọmọ bá ṣe kíní sórí kíní ẹ̀ kọjá máa ṣe love you kíní kan afẹ́ aláfẹ́ bẹ́ẹ̀ àwa fẹ́ bẹ́ẹ̀ àwa fáǹsì ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ afẹ́ bẹ́ẹ̀ àwa ṣáà fẹ́ bẹ́ẹ̀ àwa fẹ́ bẹ́ẹ̀ ọ̀tá yìí bá fẹ́ dáàmọ́tà máa sọ pé àwọn òfin báwọn ti fẹ́ ṣe nǹkan ẹ̀ lè sọ pé ní ẹ wo tẹ́bá for example ẹ wo orí Nkechi náà sìn èèyàn kan ti jáde fún un torí pé yẹn náà Nkechi blessing Sunday torí pé ó Davido ìfẹ́ tí yẹn náà ní Davido tó dọ́bá fún Davido ya fọ́tò sí tó tún àlọ́ gbé fọ́tò Davido sínú yàrá ẹ̀ ẹnìkan ti jáde tí ń sìn wípé wáì tó ṣe máa ṣe ló yẹ báwo ṣe máa gbé fọ́tò igi mọ́ wàá jìnnà sí lórí igi mú jìnnà sí orí náà tábà gbé fọ́tò sí àwọn kan ní ó ti pọ̀ jù ó yẹ pé sí sí rúùmù ní pé yẹn náà ti pọ̀ jù fine ṣé rí overjoy ìgbà mi ó máa ń jẹ́ kí o ṣàwáṣepọ̀ tí ò wà right tẹ́ńtò bá ríyàn pẹ́ sáà àkéèsì òun náà pé kìíní ìbò àwa online lọ àwa rèé o. overjoy yẹn wà á ti ṣe nǹkan míì tán tó ní wọn pè mistake pé ó ti pọ̀ jù bẹ́ẹ̀ni nígbà lẹ́tà ló ẹ̀ṣẹ̀ máa realize because nǹkan tí mo rí pé ó ṣe Nkechi náà nìyẹn sìn because ó ti pọ̀ bó ṣe meet Davido tó meet Adeleke governor Ọ̀ṣun state tó ṣe wà láàrin. ẹ jẹ́ ká power tap o 10,000 lẹ́jọ́. inú ẹ̀ ti dùn sí òdì so náà wò kálẹ̀ mọ̀ pé kí ló ṣe ó yà pọ́sọ̀ fọ́tò tó yọ gbé sínú yàrá tó kọ́ mọ̀ pé bóyá dáṣe pé bóyá ò lọ́kọ ṣe mọ́ ló sì yẹn ní ìsìn àwọn míì ti ń káìtì ó lè gbé sí living room ẹ̀. àwọn living room so àwọn míì ti ń káìtì ẹ̀ fún mi ìwà ọkọ ẹ̀ náà máa mọ̀ sọ́kẹ́ lè máa ń káìtì ẹ̀. ọkọ mọ movement ọkọ mọ̀ náà pé òyìnbó ló ti fẹ́ pa kí ló fẹ́ pa òun àti Davido pọ̀ yẹ ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe àwọn òyìnbó yẹn náà tó bá láìkè
yes bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bó síbi tí understanding àwọn èèyàn ṣe mọ̀ àwọn most people tó máa jẹ́ tí ń po tó jẹ́ pé ẹ̀kọ́ máa ṣọ́ ilé oúnjẹ ẹ̀ ń ṣọ́ tara yìí because that's èmi rí nǹkan tí Yínká tí ẹ ti ṣe. èmi náà notice yẹn jáde most people ṣe kó bí akíní wọ́n ṣọ́ èmi ò rí nǹkan tó bá nínú ọmọbìnrin lọ́dọ̀ tèmi o èmi ò tí ì rí nǹkan kan tó bá. ọkọ tó lè má rí o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó kàn filẹ̀ ṣe mọ̀ ó kàn filẹ̀ pé ọkọ ṣe ti tiẹ̀ ìjókòó ẹ̀ bẹ́ẹ̀ yẹn gan kó má ní pé tó bá yẹ pé kò wá bẹ́ẹ̀ yẹn ń sìn wọ́n tún máa ní pẹ̀lú akíní kan ó lè jẹ́ nǹkan tẹ́lẹ̀ lẹ́ni forí ẹ̀rọ gan ó ju yẹn lọ ó náà ní títẹ̀ ó ní ká ẹ bó ṣe máa ń káàkiri ni ó ń bọ́n brain ẹ̀ kò ṣe kíní ó máa ń káàkiri ó pọ̀ mọ́ ọ̀fẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé kó lè mọ̀ pé trust wà kò sí kó lọ́njọ́ máa sọ kò sí sẹ́ẹ̀ tó ń jẹ́jẹ́ bá fẹ́ gbé tó ní jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ má yẹ ká tọrọ àwọn abọ́ṣe wà yẹn ṣé bí kúlẹ̀ kò gbé tó ṣé ti màláìkà ló mọ́ ara jẹ́ bẹ̀ màláìkà náà wá ló papọ̀ bóyá má respect rẹ̀ gan bẹ́ẹ̀ ni ju gbogbo rọ́bìsì lẹ́dí ẹ̀ máa yẹn ẹ má mà dá àǹtí yẹn lóhùn tiwọn ó ń kó bòkó yóò kálukú ló mọ pé kí understanding ló máa tà ìdọ́sìn máa wọ́n ti lè wò pé àkéde kan jẹ́ kí n fẹ́ ẹ̀gbọ́n náà jẹ́yàn láyé níbi ọ̀nà tó mọ̀ lélẹ́yìí máa ṣe ẹ ò létí ẹ bó ṣe máa ṣe ó fòkò jẹ́ àwọn kọ́sítọ́mù ẹ bó ṣe máa ṣe Ọlọ́run bá ń gbọ́ mo láìkì ọmọbìnrin yẹn débi pé mo láìkì ẹ̀ débi pé kálukú ló lọ́gbàá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ọ̀rọ̀ dé sọ́lá ẹ rí nǹkan tẹ́mi kọ́ fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ṣe rí ẹ jẹ́ ká gbà pé ó ní ọ̀yàyà bẹ́ẹ̀ni sister but at the same time àwọn kankan wà irú àwọn kan mi ti dé sọ́lá ń ṣe bẹ́ẹ̀ ṣe wà yẹ ẹ̀ nílé ṣe. bí irú wo mà. ṣe rí ní point tẹ́mi fẹ́ fà jáde ni pé ṣe rí gbogbo nǹkan láyé tí o bá respect ọkọ èèyàn ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan èmi ò tẹ̀lé Yínká TNT o orí mi gbọ́ tó ń sọ̀rọ̀ yẹn mo bínú sí i but at the same time mo ráwọn point díẹ̀díẹ̀ mú jáde nínú ọ̀rọ̀ ẹ̀ jẹ́ Yorùbá ní níwọ̀n ni nǹkan máa ń dùn mọ́ ọkùnrin burú bẹ́ẹ̀ ṣe ń wọ ọkùnrin yẹn o ìta là ń rí o ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé o mo bẹ̀ tí mo mọ̀ pé tó bá yẹ pọ̀pọ̀ ẹ̀ ò nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe a ti gba wọ́n ní ìkọ̀rọ̀ yàrá ẹ̀dẹ̀ ti máa rí correction yẹn níta rí correction yẹn níta lóòótọ́ ọ̀yàyà gbogbo nǹkan ló ń mú jáde fún yàn ibi tí ò lérò ó ti débẹ̀ ní gbogbo iṣẹ́ níwọ̀nba tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń ṣe yìí ẹ̀rí báwọn tẹ bá wo wọn bàbá dé tó ṣe yẹn ní ibẹ̀ yẹn lásán kẹ́kọ́kọ́ wo owó tí spiritual àkọ́kọ́ tó ná fún owó tí Súlè náà ná fún tó bá ń kọrin yẹn báyìí orin yẹn máa ń dùn mọ́ mi bí ṣúgà níbẹ̀ tí èmi ń kọ́ Christian ways náà fi tó àwa lẹ́kọ̀ọ́ mi ò mọ̀ ń pa gbogbo àwọn orin yẹn mi ò kọ́ mi ò pẹ̀ tí wọ́n bá kọ́ ó máa ń dùn mọ́ mi wọ́n bá ní kí n kọ òbẹ́sì kí n kọ Káyọ̀dé Fáṣọlá máa kọ́ lórí. àwọn fásitì nínú àbá yín kọ́. máa kọ́ lórí Barrister níwọ̀nba Wàsíù Àyìndé àwọn dáàdi wa. ẹ jẹ́ ká power tap o ẹ jẹ́ ká power tap ká dẹ̀ kọ́mẹ́ǹtì ẹ fún mi ń gift o ẹ fún mi ń gift rẹ̀ bẹ̀rẹ̀ nú o. mo gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ tó bá ti ṣe bá sọ̀rọ̀ tó kẹ́ power tap. I love her what she is doing and at times nígbà mi tó bá lọ gbé àwọn èèyàn kọ́kọ́ tèmi kàn jẹ́ tó bá kó wà ní programu yẹn àbó wà níbi tó bá wà tó bá gbọ́ àbáwọn tó bá mọ̀ tó bá lọ gbéyàn mo ti rẹ tó kọ́sùn ẹ̀bí ẹ̀mejì rí pé ẹjọ́ ẹ má fojú àwọn hàn ayé ti ilé ayé ti. no ẹ jẹ́ kí n sọ wọn kan fún yín gbogbo nǹkan tó máa ń ṣò yẹn kò ṣọjọ́ yẹn ló máa ṣò yẹn o kẹ́ ẹ gẹ́ẹ̀tì yẹn right o tí n bá travel nsìn tí mo bá post anything nsìn kò ṣọjọ́ yẹn ni mo travel ẹ gbàgbé tó ti yẹ yín ìjọ yẹn kọ́ ẹ gbàgbé ó máa ti padà sí ilé kó tó máa ṣò nǹkan tó ń ṣò fún yín yẹn ìjọ yẹn kọ́ ló máa ṣò kínní yẹn ṣe dẹ̀ láwọn àwọn tó jẹ́ fans tó bá lọ gbé wọn ẹ̀ tó bá fẹ́ kó ṣò wọ́n sọ ẹ̀rọ ẹlòmíì á kàn máa ṣò òun wọn kò ní ṣòjú ẹlòmíì máa fẹ́ kó ṣò òun ó depend lórí ibẹ̀ bá ṣe fẹ́ nǹkan yín ni. tó tí orí ọ̀rọ̀ wọn àti Súlè yẹn ṣe mọ̀ tí èèyàn bá wò pé èèyàn fẹ́ kọ́ńpọ̀tì ara èèyàn níwọ̀nba wọn láti kọ́ọ̀bù níwọ̀nba díẹ̀ níwọ̀nba díẹ̀. bó o ti Súlè Màlá yẹn náà orin nìkan ló ń kọ tóun àti Súlè Màlá ríra gan bóyá ló tó bí ẹ̀mẹ́ta tó bá lọ pàṣẹ tó bá wà ń bẹ́ lókun wọn ríra.
èmi kàn fẹ́ kó kàn ẹ mọ̀ àwọn èèyàn. pé kó wà máa gbé kọ́tẹ́ ìsọ yẹ pé kó wà very careful. ṣe rí kó caution kó káàmù níwọ̀nba díẹ̀. kò lè káàmù iṣẹ́ tó ń ṣe ni mọ̀mọ́ o iṣẹ́ ni ebi wọ́n fi ń pawó ni ẹ̀dá kúkú ló ṣe fẹ́ káàmù kò wá ní kọrin yẹn mọ́. lórí ọ̀rọ̀ tí màláìkà lèmi tiẹ̀ ń sọ yìí. kò ní ṣù ó làwọn èèyàn náà sọ pẹ̀lú ọkọ yẹn kò ní ṣù pẹ̀lú ọ̀rọ̀ màlá òun àti àwọn ò ní ṣù ṣé láwọn èèyàn wa ló máa ń gbégbèkúgbè irú ètò ẹ̀gbọ́n yẹn káàntì yẹn sọ àwọn olónígbèkúgbè ṣé eré ayé ibì kan lè dá máa gbà dìde mà ṣóyè yín ibì kan lè dá máa gbà dìde. bẹ́ẹ̀ ni o. ànàrọ̀ ọmọbìnrin yẹn ó yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún everybody ẹgẹ́ bẹ̀rẹ̀ sọ́kútẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan pé ojú obìnrin tó ní tẹríba tó wà rọ́ǹbù joyous jẹ́ wà. yes. ó fẹ́ kí màláìkà tó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tí yẹn pé dìde. bẹ́ẹ̀ ni every time tó bá ti máa ń ṣe bẹ́ẹ̀ every time ni ẹ wo ó ṣiṣẹ́ kú dandan náà woman yẹn náà ó máa gbogbo wọn kọ́ sọ́mọ́ ẹ máa kúnlẹ̀ fún wọn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín òun náà ti di mílíọ̀nìyàn ẹ̀mọ́ tó wà láká ẹ̀mọ́ tó ń rí ni ẹ̀mọ́ yẹn tó ti fi ṣe ambassadors ni kò dẹ̀ wá torí ẹ̀ kó gapá ọmọ yẹn ò gapá nǹkan tí mo fi láìkẹ́ nìyẹn. ẹ wo iye tí spiritual. tó ná fún bẹ́ẹ̀ tó ná bẹ́ẹ̀lì lọ́kọ́ ná bẹ́ẹ̀lì yẹn fún. màláìkà náà tún dìde. gbé olóòlù tó lọ ná bẹ́ẹ̀lì fún bẹ́ẹ̀ ni. àríkọ́bí ẹlòmíì tó jẹ́ pé ibi lọ ní àníyàwó ilé ẹ̀ gan kò ní ẹ̀kọ́ tí ibi Jésọ́lá ní. bẹ́ẹ̀ ni mo sọ fún God bless you ma God bless you ibi tí mo fẹ́ ká sọ̀rọ̀ lọ nìyẹn ọmọ yẹn ṣe rí torí pé ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fi gbogbo ọ̀wọ̀ fọ́kọ ẹ̀ ló jẹ́ kọ́ lọ́run dáhùn àdúrà ọmọbìnrin yẹn mọ̀gbà kan tí wọ́n ń díràgì ẹ̀ tí wọ́n tó ní ṣùgbọ́n lọ́rọ̀ marita kiri mọ̀gbà yẹn ní bíi 2-3 years ago alájà ṣe rántí gbà yẹn rántí gbà yẹn ni tọmọ yẹn máa kò tí ẹ fáìn gbà yẹn tá máa sunkún bọ̀lọ̀ káàkiri ń gbà yẹn. wọ́n bá ọmọ ọkọ ọ láìkí ọmọ ọkọ ẹ̀ ìbábúrò wa ni Olùwà ọmọ ẹbí mi lolùwà ìyàwó ẹ̀ tó wà lamẹ́ríkà bí tó bí first born ọmọ sójà yẹn fún queen òun ló ṣe queen fàǹtì níta fájì lọ́dún náà bẹ́ẹ̀ ni ọmọ Èkó gidi ni mí ọmọ Olúwọlé ni mí. mo mọ everything about kún yẹn tó kọ́kọ́ bímọ fún yẹn òun ló gbé first fancy náà kọ́kọ́ fi ṣe kún ìfàǹtì níta fájì ìjọ náà so at the end of the day ìgbà tó bu ó ti yá. ṣé ìgbà tó mọ kọ́kọ́ jáde ìgbà tó pè sí interview kan báyìí yẹn ta ló wo interview yẹn ọjọ́ ẹ̀ mo respect ọmọbìnrin yìí. fẹnu sọ́kọ òun. wọ́n interview ẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló tó ṣe fẹ́ bọ̀bọ̀ yẹn ó ní ṣé ẹ mọ̀ pé kò sẹ́ni tí ò ní wèrè títí ẹ̀ ó lóun bí lùpẹ́ tóun lè fẹ́ tó lè control wèrè òun nìyẹn ọlọ́run I just love that girl ọlọ́run ó tún béèrè pé àwọn láìwọ̀ ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kìnnìkan. Ọlọ́run ló nífẹ̀ẹ́ Ọlọ́run ló ń ṣe sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọlọ́run ló ń ṣe sí Ọlọ́run nífẹ̀ẹ́. chai kò rán o no ọmọ yẹn ní good heart ni o ó ní good heart ni o. dábàá wojọ́ birthday ọkọ ẹ gbé gẹ̀gẹ̀ ó pọ́nlé tó bá wo kọ́ ẹ wojọ́ bẹ́ẹ̀ ni nítorí pé mo wọ́n ti ní pé èèyàn dáadáa ń bọ̀bọ̀ yẹn náà. God bless you God bless you God bless you. torí ìyẹn ó respond padà sí lọ́ọ̀fù yẹn bó ṣe yẹ kó rí nìyẹn bọ̀ táwọn ọkùnrin míì tó jàjà lọ́ọ̀fù wọn tó yẹ pé ó tún sọ síta ó lòun ló ń ṣe sí i òun láì kó tẹ̀ mọ́ tẹ̀ ṣe ṣe mọ̀ that's life. ṣe rí bẹ́ẹ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí point yẹn dáadáa bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lórí point yẹn God bless Alhaja for that point. ṣe láyé yìí àwọn ṣé nígbà ebi tó máa pè lójú olè lómi fi máa ń tẹ̀lé láwọn èèyàn wa tóbìnrin mi bá ṣe sọ́kùnrin wọn máa ní kí ni aṣẹ́wó mà ní fúnra ló máa toast mi. ẹ wò ó lẹ́ni ẹ wò ó ọkùnrin mẹ́rin láti lọ́mọbìnrin yẹn bí fún bọ̀bọ̀ yẹn ọmọkùnrin mẹ́rin ló bí fún bẹ́ẹ̀ ni. ọmọ ẹ ṣe ọmọ kan ṣe ọmọ yes ọmọ ẹ kàn ṣe graduation last time bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ dúró ti bọ̀bọ̀ yẹn ó dúró ti tán ni pé ọkọ mi lélẹ́yìn ó mọ̀ máa proud of ọkọ yẹn tó wà lẹ́nu ìgbà báyìí celeb wife kíní kan celeb wife kíní kan celeb wife lẹ́yìn wá ń kọ́ ṣọmọbìnrin bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo iye àwọn tó ti fi ṣe ọmọ yẹn bí ẹ ṣe ambassador. àwọn tó tún máa gbé lọ sí Amẹ́ríkà ti. bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe é lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín
so kí wọ́n wà ń bẹ̀ báyìí kó wà ń bẹ̀ kó fi pé Ọlọ́run o kàn rí tracy sí thank you Ìyálóde mi dé o gbèdé o God bless you ẹlòmíì ò tí ì rore Ọlọ́run o ó kàn lálàárí ni bọ́lọ́ bless òun wọn ò ní jẹ́ agbádùn. irú Désọlá bá fẹ́ wà sí Àyìndé. wàhálà ìfọ́kìn trilọ́níà ló máa dá. kí lẹ sọ yìí. a fi ọ̀yàyà. ayẹyẹ ló máa fi gba gbogbo fáǹsì ọkọ rẹ̀ tán ọ̀nà bá ń gbọ́ Ọlọ́run fún ọmọ yẹn lọ́pọlọ ó tún sọ pé lórogún lòun ti wá ó ní àṣọ ọ̀nà bá ń gbọ́ kò tíjú iṣẹ́ interview yẹn mo kọ́kọ́ respect pátá wọn kọ́kọ́ interview ọmọ gba ibẹ̀ lọ́mọ yẹn ti bẹ̀. interview yẹn tó ṣe lásán. ó trigger ibẹ̀ ni kíní yẹn kọ́kọ́ ti jáde. ó ní filẹ̀ fún ta ni. ó ní ẹni tó bá fẹ́ kó máa bọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ so. òun náà tọ́jú wà ní industry Motílọ́lá. ìyẹn máa ń wá views ní tiẹ̀ mọ̀ ní mọ́mọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn. no sister. Gbàgbé ṣé jẹ́ kí n sọ̀rọ̀ nǹkan fún yín mà táwọn kan bá ti ṣẹlẹ̀ ṣe rí kò sẹ́ni tí ò ní páàsì kò sẹ́ni tó máa béèrè kan lọ́wọ́ ẹ̀ tí kò ní rí ibi tó bá ní iṣu pẹ̀lú ẹ̀ tẹ́jọ́ lọ ní iṣu dandan kọ́ ni kó gbé wá síta náà pé àwọn tọ́jọ́ kó yín jọ papọ̀ ń bẹ̀ yẹn kó gbé síbẹ̀. sísá ẹ bá balẹ̀ gbọ́ tèmi àwọn wo náà jọ kó wọn pọ̀ ọ̀rẹ́dì láti so kò wá sẹ́ni tó lè fi àfọ́ọ̀dù sùn ju kó gbé wá social media lọ ni. ilé ń sọ ìgbà tó gbé wá sí social media everything ò padà settle ní sísá. bó ló yẹ settle mo má ṣe drag ẹ kó tó di pé settle ṣé wọn drag ẹ ni. sísá ẹ jẹ́ sọ ọkọ fún mi ṣe rí lórí ọ̀rọ̀ àfọ́ọ̀dì pẹ̀lú Motílọ́lá ó lù sínú ilé ẹ̀. wàhálà báwọn náà mọ tọ́jọ́ dà pé mi ò tiẹ̀ mọ nǹkan pa sórí ìwọ̀n yẹn náà mi ò mọ̀ èmi ò mọ nǹkan tó pa wọ́n pọ̀ mi ì mọ̀ bọ́n fẹ́ra wọn mi ò mọ̀. wọ́n fẹ́ǹdì ara wọn ni. nígbà tóun náà jẹ́. ṣé òun ò mọ̀ pé ilé ọkọ lòun wà kó tó fẹ́ àfọ́ọ̀dù ni. ìsà ṣẹ́rí jẹ́ndà wa lóòótọ́ màá support ìgbà mi kì í support but at the same time kò sí ẹlòmíì bá ṣe wà bí ìta ń sọ̀rọ̀ nǹkan tẹ́lòmíì dánwò sísá. ṣe rí ìtẹ́lòmíì bá ń dánwò ṣe rí nǹkan tó bá ń preach tó bá ti mọ̀ pé nǹkan tó ń preach ò lè ṣe má wulẹ̀ preach ẹ̀ mà ṣe yẹ yín àwa ń wo gbogbo wọn yẹn à ń wò wọn bí àwòkọ́ṣe pé àwọn náà ń ṣeré fún wa tá a fi ń kẹ́kọ̀ọ́ òun ni tó ti yẹ yín báyìí mò ń gbọ́ yín mà. ẹ jẹ́ ká gbà pé. àní kò ráìtì sẹ́ ẹ bá ṣe máa wà nílé ọkọ tó máa lọ fẹ́ àfọ́ọ̀dù àní kò proper mà. ẹ ní sùúrù Àjíkẹ́ ẹ jẹ́ kó sọ lẹ́yìn ìfẹ́ sọ nǹkan tí mi fi bẹ́ẹ̀ mọ̀. ó yẹ ẹ sọ. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. ṣe rí Ọlọ́run kó má kọ̀ dí àìmọ̀ṣe sí gbogbo wa. àmín. màámi máa ń pèdè kan fún mi pé tán bá thank you Ọlájídé ẹ ṣé gan ni thank you. màámi á kàn mí kanlẹ̀ Ọlọ́run ló gbọ́n ẹ̀dá gọ̀. bẹ́ẹ̀ni. ṣẹ́rí indọ́sítírì yẹn àìmọye yálà ìyá àwọn tẹ́sù ti ṣe tán bọ́ sí kọ̀rọ̀ tán kábàámọ̀ pọ̀ lọ́hùn kí ló mú mi ṣerú eléyìí bẹ̀tán tètè padà tán retrace step wọn padà pé Ọlọ́run kò sẹ́ni tó máa tú gẹ̀dẹ̀. ẹ jẹ́ power tap 10,000 ẹ jọ̀ọ́. kò sẹ́ni tó máa tú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú wọn tẹ́ ń wò láwòkọ́ ṣe pé alágbájá ìdí ẹ̀ fáìn ẹ jẹ́ ká gbà pé Motílọ́lá ṣàṣìṣe tóun náà dẹ̀ mọ̀ pé kò lè wáyé irú ẹ̀ ò lè wáyé mọ́ tó lùsì ilé tó lùsì so many things in her life Ọlọ́run ló gbọ́n o sista mi ẹ̀dágọ́ o àwọn ìyàwó trilọ́níà kan ń ṣèranù ta èmi púpọ̀ lọ́lọ́run fún mi lọ́mọ kó dirú dìgbà àti ti gbogbo wa. thank you brother mi wà mẹ́rin power tap seriously ni mo rọ́wọ́ yín mo wọ́rọ́ yín. àwọn ọmọ gbogbo wa dirú dìgbà. àmín. kò sí ẹni tí ò kì í ṣàṣìṣe ó ti ṣe ná ó ti kú lọ́wọ́ ìgbà tó di pé bóyá gbogbo ibi tóun bá ti fẹ́ gbaṣẹ́ wá ní kó má fún un níṣẹ́ òun ló jẹ́ ó pariwo síta ó ṣàníyẹ ọdún tí nǹkan ti ṣẹlẹ̀ tó ní kálukú ti bygone di bygone tó ní kálukú tó fi voice out ó ti dé góńgó ẹ̀mí ẹ̀ pé òkè òun ti lùsì ilé ṣọ́wọ́n òtún ní iṣẹ́ ṣe mọ́ ni. bẹ́ẹ̀ ti sẹ́kọ̀ọ́ nígbà tó pẹ́ kan sí ẹ má bínú. ẹ jẹ́ kán láǹdì ṣé nǹkan mi ìfẹ́ ká kó lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ ẹ̀kọ́ máa bá mi fèjì sí ni ẹ̀mí ìfẹ́ ká kó lórí ọ̀rọ̀ Désọlá lọ ó yá mà. ẹ bá ti láǹdì alájà sọ̀rọ̀ sí. wọ́n ti nígbà tó pariwo síta yìí àìmọye tó dráàgì òun náà tó bu òun mọ̀ pé ilé ọkọ ló wà tó ti ń ṣèranù
tó ti ń ṣe tó ti ń mọ̀. Yeah, thank you. A ti kọ́ pé bó ṣe máa rí. Ìpadàbọ̀ Àṣàbí ẹ ṣé gan ni, thank you. Wọ́n ní kò sẹ́ni tó mọ̀ ṣe àfẹ́ni Ọlọ́run bá lànà kan nìkan ló yege. Ẹ̀rù Ọlọ́run máa ń bà mí mi kì í fẹ́ máa fi mistake àwọn èèyàn máa fi sọ̀rọ̀ sí wọn sísá. Nítorí pé Ọlọ́run nìkan ló gbọ́n. Ẹlòmíì á ṣe àṣìṣe mi á dẹ̀ kábàámọ̀ á máa ké títí ọjọ́ ayé ẹ̀ pé Olúwa ló gbé mi ṣerú eléyìí. Tí nǹkan yẹn ò dẹ̀ ní dọ́gba fún mọ́tò fi máa jáde láyé. Ẹ ṣé. Ó yá Alájà. Ní ṣókí ìṣẹ́jú kan ẹ fèsì sí ká padà sí ọ̀rọ̀ ta. Mo fẹ́ sọ ni wípé nípa tí mo ti lọ́la yẹn. Fine, nǹkan tèmi rò pé ó ṣẹlẹ̀ ni wípé nípa pé kó fẹ́ kò jẹ́ kó ṣiṣẹ́. Mi rò pé yẹn ò sọ pé mi rò pé yẹn ní kán máa pè sí iṣẹ́. Ó dàbí pé iṣẹ́ tó máa ń fẹ́ pè sí ó máa ń fẹ́ pa wọ́n pọ̀. Ìyẹn máa ń sọ pé òun ò lè bá ṣiṣẹ́ papọ̀. Tó bá jẹ́ pé ibi tó bá wà ni pé òun ò ṣe. Ṣó ti yé yín? Ó dàbí pé ọ̀rọ̀ yẹn ló mú. Ó ti wá fẹ́ máa di léraléra. Ṣẹ́ẹ̀dẹ̀ wọn gbà tí a bá sọ pé àìrọ̀ òun ò lè bá ṣiṣẹ́ papọ̀ o. Ṣẹ̀mọ̀ yẹn ti. Àwọn máa káńsù kínní yẹn ni káńsù bèbí yẹn. Ọmọ kò ṣiṣẹ́ nìyẹn. Yẹn dẹ̀ tí òpin kan tó ti ṣẹlẹ̀ láàrin àwọn àbúrò tún gbé àwọn papọ̀. Kankan míì tún lè máa wáyé kò dẹ̀ fẹ́ pé kò kóra jìnnà tẹ́mi ṣe rò ó ọmọ àyọ̀ wà ẹ̀dá o. Bẹ̀dẹ̀ nípa pé bóyá kínní lóòótọ́ lẹ sọ pé kò sẹ́ni tó lè ṣàṣìṣe. Ṣẹ̀rí indọ́sírì wọn yẹn ná ẹ wo Dàmọ́lá Alátúnjí gbà. Alájà Balógun máa ń ṣe iṣẹ́ wa. Lórí kínní Bíọ́lá nígbà tó náà tọrin interview ẹ̀ ọ̀ngọ́ sọ ó ní kínní àwọn yẹn àwọn group àwọn yẹn ní tíátà kínní yẹn ó ní ara àwọn làwọn máa ń ṣera àwọn ṣe understand so àwọn ń bẹ̀ first size ó lè jẹ́ ìgbà tí Kúnlé náà yọ sí nǹkan kan yẹ pé lẹ́yìn yẹn náà ti ní interest ẹ̀lẹ́ bọ́rọ̀ máa lọ kọ́hàn bó ṣe máa rí nìyẹn but nobody perfect èmi náà kì í fẹ́ fi àṣìṣe èèyàn náà lájọ lẹ́yìn tí ò lè pass lẹ́yìn tí ò dẹ̀ lè ṣe mistake ó ti wá àmì ẹ̀ tó wà ní ọkọ̀ tó ń yàlè fine kò síbi tí ìṣe òsínwá kàn tọrọ wa ló kù so èmo àbọ̀ agree pẹ̀lú yín pẹ̀lú nǹkan tẹ̀ sọ yẹn but at the same time tó fi wáyà affect marriage ẹ̀ kò sọ́kùnrin tó máa rí nǹkan bẹ́ẹ̀ náà tó máa wáyà kó tó pé obìnrin lo ọkùnrin lẹ́ni yìí tó bá ṣe pé Désọlá strong òun náà ṣe fi lẹ́ẹ̀lẹ̀ tó yẹ kó bìnrin náà yóò kọ́ tó kó lọ kọ̀ọ̀kan sílẹ̀ wọ́n jọ lùsí marriage wọn but torí pé kò ẹ̀hún ò pé rárá kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ òun ò lè fi ọkọ sílẹ̀ òun lè yẹn ṣiṣẹ́ wà nílẹ̀ ẹ jẹ́ kémi wá filé God bless you Alájà ẹ ṣé gan ni ẹ jẹ́ kémi wá filé ṣé ẹ rí gbogbo àwa èèyàn tá a bá ń ṣe nǹkan ẹ jẹ́ ká máa fi sára wa wò ṣé yé wa ká tó máa jọ́ ọ̀jọ̀rọ̀ kan pé kò yẹ káka kankan kún ṣé àwa èmi àti ní tà ń sọ̀rọ̀ ṣé yín lè gbà kẹ́nìbọ̀dì bí ìfẹ́ǹdì ọkọ yín ṣẹ́yìn lé ẹni sọ ẹ farabalẹ̀ máa ń ẹ jọ ṣé ẹ lómi tó yẹ pé akàn olóhùn wá bí friend ọkọ kádẹ gbọkọ yẹn lọ tọmọ ọmọ Désọlá tá à ń sọ tọmọ yẹn ò bá jẹ ọmọ tó kọ lákìkanjú tó lámójú kúrò tó kọ wò pé òun máa tẹ pa síbẹ̀ ni wọ́n ti lé ọmọ yẹn lọ tipẹ́tipẹ́ náà ọmọ tí ò já mọ́ wọn kan ó ní bàbá àwọn olówó ẹ̀gbọ́n ó ní bàbá àwọn olówó ìyá àwọn olówó olówó ó ní wọn olówó ńlé àwọn ó ní kíní kan bàbá àwọn ṣó sọ gbogbo sórí ẹ̀ náà tí ò bá takú ti bọ̀bọ́ yẹn lọ́rùn ọbọ̀ mọ́ yẹn ò ní débi tó délé ní náà ṣó ti yẹ yín gbogbo wa ládẹ̀ ń pass through many things bẹ́ẹ̀ yẹn là ń pass through same thing nínú marriage wa tẹ́ pé àwọn míì máa wá máa láwọn wọ́n bí friend ọkọ wọ́n máa ṣe bí kẹ́yìn ìyàwó tẹ́ wà lẹ́yìn bí wọ́n máa oppress yín pa ni ṣó ti yẹ yín kí gbogbo ẹ̀ lọ́mọ yẹn máa rí bóyá kò súnlé tọkọ máa pè tó máa ní yóò pa fóònù níbi yóò máa ní kó máa pè wọn bóyá oríṣiríṣi kó yẹn máa lọ bóyá ń lọ kí gbogbo ìgbà tó ń fẹ́ ọmọbìnrin yẹn kí lẹ́mọ̀ tójú ọmọbìnrin yìí náà rí gbà yẹn ó mú mọ́ra ni eré ibẹ̀ ló ń rí sí yẹn ayọ̀ ibẹ̀ ló ń rí sí yẹn tó ti yé wa àwa tó kọ wá ní girlfriend lásán ẹ jẹ́ káwọn bá ṣe ń fíw ẹ wò ẹ fi tẹra yín wò pé ṣáà lè gbà á. Blogspace TV ni ọmọ Yorùbá ni wá.